àṣírí ìgbàanì, àṣírí àwọn bàbá wa tí wọ́n fún wa wípé ká máa lò, ká máa fi sọmọ aráyé lóore. Àṣírí tí mo mú wá fún wa lónìí yìí, ọṣẹ ni. A lọ prepare rẹ̀ fúnra wa ni. Kò sí ọṣẹ tá a lè lò. Tó bá jẹ́ dúdú ló bá wọ̀ lára mu, lọṣẹ dúdú. Tó bá jẹ́ funfun ló bá wọ̀ lára mu, lọṣẹ funfun. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share àṣírí ìgbàanì, tẹ́ ń share rẹ̀ káàkiri. Bàbá kan pè mí láti ìlú òyìnbó. Wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ló share program yẹn sí orí fóònù àwọn. Ẹ ṣé o, ẹ̀yin tẹ́ ń share rẹ̀. Ẹ̀yin náà ń sọ ọmọ aráyé lóore ní sharing tẹ́ ń ṣe yẹn o. Ẹ̀yin tẹ́ ń like, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ń add as favorite, ó túmọ̀ sí pé ẹ nífẹ̀ẹ́ sí lẹ fi add as favorite. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tí ẹ sì ń kọ́mẹ́ǹtì, tẹ́ ń sọ̀rọ̀ dáadáa lẹ́nu, mo kí yín. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ jákujàku náà, mo kẹ́yin náà bẹ́ẹ̀ ṣe mọ̀ wá wù mọ́lẹ̀ ń wù ú. Béèyàn bá sì ṣe tó láyé, bẹ́ẹ̀ náà ni ó ṣe máa ṣe. Kò dùn mí o. Àṣírí yìí tí a bá fẹ́ ní agbára lórí àwọn tí ń dà wá láàmú. Torí gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá mi sọ pátápátá mo rí wípé àwọn ẹni ibi, àwọn èèyàn bí èṣù, àwọn èṣù bí èèyàn, àwọn ni wọ́n ń da ayé ọ̀pọ̀lọpọ̀ láàmú. Wọ́n ti kí ọwọ́ ìkorò bọnú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Táwa yìí náà ti jẹ́ victim ńgbà kan rí. Ìdààmú wa pọ̀ fún ọmọ ẹ̀dá Ádámọ̀, léyìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ralé ayé gbé wọn ò tó nǹkan. Àwọn tí wọn ò ralé ayé gbé tí yà ń jẹ, àwọn ni wọ́n pọ̀ jù. Kìí ṣe pé táyò lówó lọ́wọ́ o, ẹlòmíì lówó lọ́wọ́ o. Tẹ́gbọ́n tó máa ní ó fi millions ṣiṣẹ́, ó ń dà á lẹ̀ o. Ṣùgbọ́n tí wọn ò jí orí kókó kankan. Àṣírí yìí la fi lè ní agbára lórí àwọn tí ń dà wá láàmú, àwọn tá à ń pè ní ọ̀tá. Tó jẹ́ wípé wọ́n á bá ò lábẹ́ wa. Níbi tí wọ́n sì ti ṣiṣẹ́ dé nínú ayé wa, wọn ò ní lè tẹ̀síwájú mọ́. Kí làwọn àṣírí yìí? A wá ọṣẹ èyíkéyìí tó bá wù wá. A sì wá àgbọn tó lómi inú dáadáa. Tó ti yé yín, àgbọn tó lómi inú dáadáa. A wá jó omi àgbọn yìí ní alẹ́ ká tó sùn. A mú ìlàjì déédéé omi tá a gbé un, a mú ìlàjì rẹ̀, a wá sùn. Tá a bá ti fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ la mú o. A wá fẹ̀gbẹ́ lélẹ̀, a sùn. A nílè lọ ibì kankan mọ́ o. Unit tá a wá produce di aago 12, a sẹ́ẹ̀tì àlámù wa. Tó bá ti di 12 tálámù bá ti jí wa, ẹ já ìdè ká lọ tọ ìtọ̀ tí ó wà ní abẹ́ wa hàn. Ká lọ tọ̀ síbì kan. Ìgbà tó bá dàárọ̀, ká wá da omi àgbọn yẹn àti ìtọ̀ yẹn, ká wá dà pọ̀. Ìtọ̀ aago 12 tá a tọ̀ yẹn ká dà pọ̀. Ká wá fi iyọ̀ kékeré sí i. Tá bá wá ti fi iyọ̀ sí i, ká gbé sórí iná kó jiná níwọ̀nba. Tó bá wá tutù, ká wá po ọṣẹ mọ́. Ọṣẹ tá a fẹ́ lò yẹn ká pò mọ́. Ká wá bẹ̀rẹ̀ sí ní fi ọṣẹ yẹn wẹ̀. Ẹ mọ̀ pé nǹkan tí a lò yìí, omi àgbọn àti ìtọ́jú wa ni. Ìgbà tá a lè lo iṣẹ́ yìí ni early in the morning tàbí late hour lálẹ́. Nínú ká ẹ lò láàárọ̀ kùtùkùtù high kó yìí ó tó là, tàbí ní late hour lálẹ́ táwọn èèyàn bá ti sùn tán, la lè lo iṣẹ́ yìí. A sì lò fún 21 days, ọjọ́ 21, láì dọ́jọ́ kankan sí. Mo fẹ́ lọ sí live nsìn, nígbà tí drop ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo fẹ́ lọ sí live. Ẹni tó bá ní ìbéèrè tàbí nǹkan kan tí ń ru lójú, tàbí lórí iṣẹ́ tí mo fílẹ̀ yìí náà, ẹ wá béèrè ńbẹ̀. Ọdún ayọ̀ la ṣe, ó dára fún wa.